ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé òkò ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 08035124441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. While I was in the course of this struggle ìdí tí mo nígbà tí mo wà lẹ́nu gbogbo wàhálà yìí tí mo lọ sí àdúgbò Mohbad ibi tí mo ti ń rìn ni mo ti ṣalábàápàdé àwọn ohun tó dàbẹ̀ ní kó ṣẹlẹ̀ ní àsìkò tí Mohbad tó kú àmọ́ gẹ́gẹ́ bí inú tèmi ṣe rí mo láti ṣe àlàyé ké gbàjarè síta látàrí àwọn ohun tí èmi ti ní lọ́wọ́ torí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí lábẹ́ bó tilẹ̀ òun kórí tá bá fẹ́ mú òótọ́ gangan bí ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta ni so kò sí àǹfààní àti mọ bí gbogbo ohun tó ṣẹlẹ̀ láti àárọ̀ kùtù dálẹ́ àmọ́ níwọ̀n bá díẹ̀ tí ó ti bọ́ sí èmi ní etí mo ké gbàjarè síta àmọ́ ńgbà tí àwọn tí ó ní ọ̀rọ̀ tó jẹ́ mọ̀ pé òótọ́ ni àwọn tèmi ń sọ jáde yẹn wọn ò mọ̀ bóyá ṣé ni mo ti rí ni o àbí wọ́n sọ fún mi ni o àbí mo gbọ́ lẹ́nu ẹni tó ṣẹlẹ̀ lójú ẹ̀ nítorí wọn ò máa pàbí tó jẹ́ pàápàá ó wá tún wá jẹ́ pé ohun tó ṣí ojú àwọn èèyàn sí apá bí tí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó ṣe rán àwọn tí ó ṣe ìkà yìí tó ṣe rán wọn lẹ́wọ̀n òun ni ìníṣẹ́ lọ yẹn so nígbà tí wọ́n ń wá ọ̀nà àti mọ̀ pé ṣé lóòótọ́ ni ọmọ bóyá wà lọ́wọ́ mi ni o bóyá báyìí ni o ìdí tó fi lè rí pé mo tọ́ka sí pé bí báyìí ni kẹ́ lọ tẹ́ bá fẹ́ rí ohun tí mo sọ yẹn tọ́dẹ̀ rí pé dájúdájú ẹni ìṣalábàápàdé nǹkankan àbórí nǹkankan àbófetí kankan mo kàn rí àpẹẹrẹ pé wọ́n fẹ́ gba ẹ̀mí mi so mo ṣe rí àpẹẹrẹ yẹn n tọ́dẹ̀ fi jẹ́ pé láàrin ó kù bí wákàtí mẹ́rin kí n kàn lọ sínú ilé mi wọ́n ti rò pé bí tí mo wà máa dá wà ní torí new site ni mo kọ́ káwọn lọ bẹ̀ kọ́ ṣọṣẹ́ so that tọ́ bá ti rí èmi pa lẹ́nu mọ́ irú ìjà tá ìjà nírò èní kò ní ṣeé ṣe nígbà tí mi ìdẹ̀ tí ìmọ̀ bí tí gbogbo kíní ẹ̀ ti wá gbogbo àwọn tí mo lè pè ìgbà ẹgbẹ́ kò tiẹ̀ sí àǹfààní àti pé gbogbo àwọn tó wà ní intelligent community nílẹ̀ yìí àti lókè òkun torí pé kò sí àsìkò tó kù fún mi níbẹ̀ kíkọ̀ yẹra tí n bá dúró lórí fóònù pípẹ́ jù òun lọ fi ń tíráàkì mi so nígbà mo dẹ̀ rí mo láti gan síìmù yọ kò sí mo ṣe lè pe àwọn èèyàn mo láti kọ́kọ́ du ẹ̀mí mi tí bá wà mí tó ti wà ókè mo ṣẹlẹ̀ wá sọ ohun tí mo rí ó dẹ̀ lójú yàn tí mo lè bá sọ so mo wá gbogbo mo ti lè lọ tí mo fi lè ọkàn mi lè balẹ̀ tí mi ò ní wó pàkọ́ mi jù mo ní pé kí n tètè tọkọ̀ létí tí bá wà ń bẹ̀ yẹn tí bá ti wá mọ ohun tó ń ṣẹlẹ̀ ta ló gangan ló fẹ́ gbẹ̀mí mi irú àwọn wo ló jẹ́ agbára wo ló ní táwọn yẹn náà àwọn tẹ́mi náà mọ̀ tó já lágbára nínú intelligent community nínú ayé tó bá lọ ṣèwádìí fún mi tó bá sọ àwọn báyìí ni àwọn náà ti wà lórí wọn ẹjọ́ ìdókòó bá rí nígbà tí wọ́n dẹ̀ wọ́n ti pariwo iṣẹ́ ìdí lẹ́fù yẹn tó ní àwọn báyìí ni afurasí ṣùgbọ́n aláti mú wọn báyìí so wọ́n dẹ àwọn pápẹ́ tí wọ́n lẹ̀ ṣe bàbá mi kó sí ẹlẹ́dàá Mohbad àjẹkọ́ kó sí so wọ́n dẹ̀ ní padà máa lọlé máa wọ̀rí èmi àti fẹ̀mí mi lẹ́kọ̀ọ́ ní wàhálà mo láti mọ ohun tó fẹ́ gbẹ̀mí mi torí àsìkò yẹn tó bá gbẹ̀mí mi ní níran pé tó ṣe ṣe nìyẹn wọ́n máa parọ́ pé wọ́n wá jalè nínú ilé mi wọ́n máa stage robbery sínú ilé mi ni wọ́n wá gbẹ̀mí mi wá ní kò ṣe nítorí activism so ń sì àtijọ́ wà lẹ́nu ẹ̀ so ohun tó ṣẹlẹ̀ nìyẹn kọ́nà ọba kó bá ó yẹ kó ti yẹ yín náà ẹni gbogbo ọwọ́ tó ń gbé náà ẹni gbogbo àwọn nǹkan tá à ń rí ẹ yẹ kẹ́ ti mọ̀ pé ejò wọn lọ́wọ́ ní bọ̀tí ọlọ́run jù wọn lọ. ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni títí ìwọ́de lákọ̀ọ́kọ́ náà èmi ò kì í fẹ́ láti máa bọ́ síta ká máa ṣèwọ́de mo máa ń nígbàgbọ́ pé àwọn tí a fi sí ipò ìjọba tí ó jẹ́ pé they are now in charge of our commonwealth ẹ̀tọ́ wọn ni láti fi ipò yẹn ṣe ohun tó lọ́tọ̀ àti
tó tẹ̀lé òfin tẹ bá dẹ̀ wò gbogbo ìgbésẹ̀ ni a ti gbé iléeṣẹ́ NGO kílọ̀pọ̀ yóò bá mi NGO ṣé ti ẹ̀hún bẹ̀ sí àjẹjẹ̀gbára bí NGO tí kò ṣe tìjọba tí ò ṣe tìjọba iléeṣẹ́ wa tí ò ṣe tìjọba àti gbégbésẹ̀ lórí kéèsì àti ṣèwọ́de níwájú court tẹ bá wò dáadáa kò fẹ́ wọ́pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà káwọn èèyàn lọ protest níwájú ilé ẹjọ́ so àṣeyẹn lórí kéèsì àti ṣèwọ́de lọ sí House of Assembly gbogbo yẹn quietly àfẹ́ da ìlú láàbù tó kọ́ lè rí pé kíní ń ká wa lára àti ṣe lọ káàkiri àti gbìyànjú àti ṣe press conference nísìn tọ́lọ́ gbogbo yẹn tí ó fi ń jọ pé ìgbésẹ̀ ò wá ọlọ́pàá ò ṣègbésẹ̀ lórí ẹ̀ nítorí ọní tí kú lé ò bá pani tòdí ò lè pani gbogbo àwọn tó jẹ́ ẹbí àtàrà arákùnrin gbogbo ẹ̀rí tí ó yẹ kí ọlọ́pàá rí wọ́n kọ́ ti kọ́kọ́ ṣe kí ni wọ́n ti dàkàbò àwọn tó yẹ kó jẹ́ pé àwọn ló yẹ kó máa jẹ́ olùfisùn ẹ wò báyìí náà títí tí wọ́n fi gbé Mohbad wọnú ilẹ̀ kò sí kankan nú àwọn ẹbí ẹ̀ àtọ̀rẹ́ ni o àti alábàáṣe ni o àti ìyàwó ni o tó lọ sí àgọ́ ọlọ́pàá lọ fẹjọ́ sùn pé ẹni báyìí báyìí o wọ́n ti gbẹ̀mí ẹ̀ mọ́nú ilé o torí pé lábẹ́ bó tilẹ̀ òǹkórí tó bá jẹ́ pé lóòótọ́ làwọn kan ń lépa ẹ̀mí Mohbad ẹ wá gbé nọ́ọ̀sì tí ẹ mọ̀ rí tí ẹ mọ̀ léṣẹ́ tẹ́ ẹ mọ̀ ibi tó ń gbé ẹ pè ní ọjọ́ kìíní ẹni kò ráyè ó lóun bọ̀ ọjọ́ kejì irú nọ́ọ̀sì yẹn wá ṣẹ̀ṣẹ̀ wá ọjọ́ kejì ẹ wá ló gun lábẹ́rẹ́ orí abẹ́rẹ́ ẹ̀ ni ẹ̀mí ẹ̀ bọ́ sí lábẹ́ bó tilẹ̀ òǹkórí tẹ́ ẹ bá tiẹ̀ náni pé ẹni yìí o èèyàn ni ẹ ti ẹ̀rọ oore tó ti ṣe fún yín sẹ́yìn ṣẹ́ni tí nọ́ọ̀sì tẹ pè wá tẹ́ ẹ̀ mọ̀ bí tó ti wá ẹ ríro pé àbáwọn tó tiẹ̀ fẹ́ gbẹ̀mí ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n dá nọ́ọ̀sì yẹn lọ́nà pé báwa lọ gún ní ìkọ́ báyìí kí ló wà fà tí wọ́n sọ fọlọ́pàá so wọ́n ti gbé òkú yẹn already wọ́n ti sin already ṣètò àti sọ fọlọ́pàá ọ̀kan so nídìí èyí ìyẹn tún lè díẹ̀ fún ìjọba àti gbogbo ariwo tí ẹ̀yin NGO tẹ̀ ń pariwo yìí àwa ilé-iṣẹ́ Lagos State àwa rẹ́dí àti gbẹ́jọ́ ìlọ court àmọ́ ẹ̀rí dà ẹlẹ́rìí dà bàbá Mohbad ò sí mẹ́gbà tó ṣẹlẹ̀ kò lè dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí pé òun báyìí ló ṣẹlẹ̀ torí tó bá jẹ́ pé ó wà ń bẹ̀ ni pẹ̀lú bó ṣe sọ pé òun fẹ́ mọ okú tó kọ́ mọ ẹni tó bá tọ́ka sí ni ọlọ́pàá máa gbé ṣùgbọ́n ẹni tó wà ń bẹ̀ òun ni àdúrà ọmọ ìyá ọmọ bàbá ẹni tó wà ń bẹ̀ ni ìyàwó àti ìrìbí tó ti sọ pé òun báyìí ló ṣẹlẹ̀ òun tó ń sọ abẹ́rẹ́ nọ́ọ̀sì kẹrẹ̀ wọ́n ṣe ọkọ̀ wọn gbé lọ ilé ẹjọ́ ànàmí fi ń dá yín lójú tó bá ṣe ìwádìí yẹn parí dandan ẹ rí i pé nọ́ọ̀sì yẹn òkú ló padà wá kò tọ́jú Mohbad láàyè wọ́n tẹ́kì fún wa ni. so lábẹ́ bó tilẹ̀ òkú orí ṣé ohun ta fẹ́ máa ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà líle ẹni tó bá ti mọ̀ pé irú tó ṣẹlẹ̀ sí Mohbad yẹn o nígbà tó ti bí òun o ṣọ́ọ̀ṣì tó gbóhùn lọ àbí mọ́ṣáláṣí ó fọwọ́ sẹ́yà irú ò lè ṣẹlẹ̀ sóhun kó bọ́ta sọ pé Mohbad kò yẹ kó gba justice so tá bá ti ṣe gbogbo eléyìí pẹ̀lú eléyìí tó wá ṣẹ̀wá jáde fún wa yìí pẹ̀lú fídíò alàgbà kò sẹ́ni tó mú àdúrà ní pápá ẹlẹ́dàá Mohbad òkú ọ̀run ló dá láàmú tó ní lọ jẹ́wọ́ ó fúnra ẹ̀ kọ́ ni nígbà tó wá kọ́ kò sọ bó ṣàlà kò ṣe bó sọ ohun tójú ẹ̀rí nìkan ó ní àní ẹ̀rí tún wà tẹ́ bá fi mọ̀ pé nǹkan ìṣẹ̀lẹ̀ wọ́n wá send the video 3 seconds ẹjọ́ ọlọ́pàá wá sọ fún wa pé lábẹ́ fídíò yìí o àwọn òní kankan táwọn lè mú jáde ń bẹ̀ mọ́ kò possible àwọn ọlọ́pàá apá kan lè sọ pé kò possible torí àmọ́ tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ń ṣe gbogbo ọlọ́pàá náà ló ń ṣe abiyamọ kò ń ṣe gbogbo ọlọ́pàá náà ló fẹ́ máa gbàgbọ́ de ẹni tó bá gbẹ̀mí ẹ̀ lórí ìlú yìí àbí ṣé ọlọ́pàá Nàìjíríà ń ta dá wọn lẹ̀ fún ni pé kó máa dáàbò bo ẹni tó bá ń pa èèyàn ǹjẹ́ ó tiẹ̀ bójú mu ṣó ṣe gbọ́ ìyẹn ló fi fà á tó pé tí a bá ti rí ìgbésẹ̀ èmi o ọmọ Nàìjíríà ní mímì kì í ṣe ẹrú ẹni tó bá jẹ́ ẹrú òun lè sọ àmọ́ mi ò kì í ṣe ẹrú lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tó bá ti lè mú tí ọlọ́pàá Nàìjíríà ò rí ìgbésẹ̀ gbé lórí eléyìí tó tún fẹ́ dáwọ́ bò pẹ̀lú gbọ́ àlùbọ̀rọ̀kọ́rọ̀ yìí dájúdájú kò sí tí wọn ní máa pa nípa ìfọwọ́fọwọ́fọṣù wa ìwọ tó bá bímọ ọkọ̀ bímọ lẹ́yìn irú àwọn ọlọ́pàá báyìí wọn ní náà ní ẹ̀ kí ló dé táwa ní ṣe ìwọ́de gidi kó bá wa di ìwọ́de tó máa le jù kọ́ tètè bá wa ṣe òun la ṣe sọ́lẹ̀ tàbá kò sí bá ṣe fẹ́ ṣe ìwọ́de ilé ìṣe ìwọ́de àṣẹlẹ̀kan lọ ìwọ́de ilé ìbá le ju ensars lọ
tó bá ń gbọ́kọ́ gbọ́ tó bá mú èmi wọ́n parọ́ mọ́ mi ní o wọ́n tì mí mọ́lé ní o wọ́n pa mí ní o ẹ continue èmi ò lè fíìlì pain kankan mọ́ ti bá ti lọ ẹ̀yin tẹ bá wà tẹ bá ń fíìlì ẹni pain ẹ jẹ́ kí pain yẹn kẹ sọ́ di pé òun tẹ fẹ́ gbara yín lọ́wọ́ àwọn amúnisìn kẹ continue ẹ láti dìde ẹ láti jà torí ẹ nílùú mi o kò sí ìlú tẹ fẹ́ lọ ní àgbáyé second class citizen náà bá pè é ìdí rèé tó yẹ pé lábẹ́ bó tilẹ̀ òkórí wọ́n fẹ́ wọ́kọ̀ wọ́n láti tọpinpin torí àdúrà fúnra ẹ̀ ti sọ pé fídíò yẹn o ó wà o 12 minutes ni ó dẹ̀ wà lórí fóònù kejì ẹjọ́ kí ló tọ́lọ́pàá wá ṣe fún àwọn bẹ́ẹ̀rì kí ló tọ́ka ṣe ní pé dandan tàbá wọ́ọ̀dì àwọn òtún ní dáwà lóhùn irú ọlọ́pàá àtijọba bẹ́ẹ̀ ti ṣètò àti parun torí bọ́lọ́pàá ṣe lágbára tó bí sójà ṣe lágbára tó olórí agbára ọwọ́ aráàlú ló wà àfi tí a bá mọ ipò wa tàbá ṣe ń ra wa bí ẹrú aláti fi igbó ìfẹ́ ká fi sẹ́gbẹ̀ẹ́ ká jà fún ìlú wa torí ọjọ́ ọ̀la wa àtọ̀mọ́ wa.